dédé wòyí olólùfẹ́ yín Ọmọ́rìnsínúọlá Àjàgbé ó ti padà dé o lórí ọ̀rọ̀ ìfẹ́. Nínú fọ́nrán tí ó kọjá mo béèrè lọ́wọ́ wa wípé ìfẹ́ kòríkòsùn tó di ìfẹ́ òní mi ò lè dúró mọ́, ṣé ìfẹ́ orí ahọ́n lásán ni àbí ìfẹ́ tòótọ́? Ẹ ṣé fún gbogbo ẹ̀yin tí ẹ ti fi èrò ọkàn yín hàn, ohun tí ẹ wò lórí bó ṣe yẹ kó jẹ́ tàbí ohun tí kò yẹ kó jẹ́. Lónìí ohun tí mo fẹ́ mẹ́nubà ni wípé tí a bá la nífẹ̀ẹ́ ara wa ṣùgbọ́n nǹkan ò gún régé mọ́ nínú ilé, bóyá wọ́n sì ti fẹ́ra wọn wọlé, nǹkan ò wá lọ déédéé mọ́, ṣé kí obìnrin bẹ́ẹ̀ kó jáde tàbí kó sì máa bá ọ̀rọ̀ ìfẹ́ rẹ̀ lọ? Àwọn mìíràn ó lè jẹ́ ìdádúró lórí ọmọ bíbí, ó lè jọ́kùnrin ló di àkùkọ tí kò lè kọ. Obìnrin wá wò pé kí lòun fẹ́ jókòó tì, onílé ti ṣú òun láti jáde. Irú ìfẹ́ wo ni ká pe ìfẹ́ yẹn? Ṣé ìfẹ́ orí ahọ́n ni àbí ìfẹ́ tòótọ́? Ẹ tún bá mi dá sí i.